láéláé mi ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ APC o, mo nífẹ̀ẹ́ ẹgbẹ́ PDP Mákindé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé ti gbóná àtẹ́lù àhesọ kan tó ń lọ káàkiri pé òun fẹ́ takọ́sọ lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ó ní digbidigbi ni òun wà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láì fi ti rògbòdìyàn adarí tó ń bá ẹgbẹ́ náà lásìkò yìí ṣe rárá. Nígbà tó ń bá wọn tó dipò òṣèlú mú àtàwọn lámẹ̀tọ́ sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé kan tí mínísítà tẹ́lẹ̀ rí fún ètò ìròyìn Alhaji Lai Muhammed kọ ló ti bu ọlá fún ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ olóògbé Muhammadu Buhari. Ní Mákindé jẹ́ kó di mímọ̀ pé òun ò ṣetán láti tẹ̀lé àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìfilọ́lẹ̀ ìwé ni mo wá ṣe, mi ò kì í ṣe ọmọ ẹgbẹ́ APC, mi ò sì ṣetán láti darapọ̀ mọ́ wọn. Ó ní ọ̀nà tí ìdàgbàsókè fi lè pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní kí àwọn adarí ṣiṣẹ́ papọ̀ láì fi ti ẹgbẹ́ òṣèlú, ẹ̀yà tàbí ẹ̀sìn ṣe. Bákan náà ló kọrojú sí bí ìpínyà ṣe wà káàkiri báyìí. Ó ní kò sẹ́yìn ìwà ìmọ̀tara ẹni nìkan tí ọ̀pọ̀ àwọn tí à ń pè ní adarí lórílẹ̀‐èdè Nàìjíríà ń hù.